في ظلمي يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتظروا وأنت يا حي يا قيوم لم تنمي وأنت يا حي يا قيوم لم تنمي. Ambelilu Igana ìlú àlùbáríkà ṣé kìíní yìí sọ̀rọ̀. أدعوك ربي عزينا عائما خلقا. Àwa ń bẹ lu Gànà náà, àwa ń bẹ wájú ẹni tọ́lọ̀ ń gbé Gànà lé lọ́wọ́. فارحم بكائي بحق بيت والحرم. Ọlọ́run kábíyèsí tọ́lọ̀ ń kó gbogbo erigun mẹ́rẹ̀ẹ̀rin Gànà lé lọ́wọ́. Ikọ̀ kí àwọn àfáà kí n tó kí i. Torí páwọn àfáà inú gbogbo ẹ̀dá tọ́lọ̀ wọn bá dá àwọn àfáà àwọn Ọlọ́run sọ ní Al-Qur'ani pé mo fẹ́ràn àwọn jù mo sì bọ̀wọ̀ wọn. Ẹ̀sẹ̀ ń bẹ ní Al-Qur'ani bẹ́ẹ̀. Ìdí nu tí n fi kọ́kọ́ kí bàbá wa ìmáàmù àgbà. Bàbá wa ìmáàmù àgbà ẹ fọkàn balẹ̀ Ọlọ́run ní fi kankan ṣe. Àmín. Kò ní sẹ́rù báyìí. Àmín. Ọlọ́run ní lé yín láàyè yín. Àmín. Bẹ́ẹ̀ ti wá mú Gànà lọ́wọ́ yìí pẹ̀lú bẹ́ẹ̀ ti ń bẹ lọ́hùn gbogbo ọjọ́ Jímọ̀ láyé ẹ bẹ lọ sílùú yìí. Àmín. Kì wá tí kàn yín tẹ̀ ń bẹ lọ́hùn nínú yàrá tẹ́nìkan Ọlọ́run gba gbogbo ẹ̀ bàbá. Àmín. Látọ̀dọ̀ bàbá wa Chief Imam ìmáàmù àgbà àáfà àgbà wàlíyé Ọlọ́run àgbà nílùú Gànà ọwọ́ àkàwọ̀ àáfà tá à ń tẹ̀lé wọn. Nítorí mo tọrọ fún bàbá ìmáàmù àgbà Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fẹ́ yín náà. Àmín. Àfọ̀ǹtẹ̀sùbà Ọlọ́run ọgbà. Àmín. Àáfà kíkà mẹ́rin bọ́ yẹpẹ́ rí ní ẹ̀wò torí àti sùnmù sàárì torí wọ́n na fún yẹpẹ́ ní ìdílé ó sì dàrú. Yẹpẹ́ rí ní ẹjẹ́ àwò ọ̀sàdúrà fún yín. Gbogbo àwọn ọmọ akéwù tá à ń kó bá tẹ̀yìn àfà táwọn kó dání táwọn sí gbogbo ẹ̀ tó bá fẹ́ lálùbáríkà. Gbogbo àwọn ọmọ akéwù pátá nínú Gànà ẹ fẹ́ràn àwọn àfà yín kọjọ́ ọ̀la yóò lè dá. Àwọn àfà wa làwa fẹ́ràn a sì sìn wọ́n Ọlọ́run fi ní kò ní ọ̀dà lọ́wọ́ adé ni wọ́n ń pé dè. Alhamdulillah. Látijọ́ táwọn ti di number 1 ní tí ń travel káàkiri èyí sì tún padà sí Ìlọrin torí wá sí ìní alẹ́. Gbogbo àná à ń bẹ lókòkò máìkù lẹ́kọ̀ọ́ gbogbo ìjẹta à ń bẹ ní abúlé Ẹ̀gbá nígbà kúrò Mùṣín àwọn abọ́sá abúlé Ẹ̀gbá bẹ́ẹ̀ bá wo Facebook bẹ́ẹ̀ abúlé Ẹ̀gbá wọn lẹ ti ráwọn pàṣẹ gangan bẹ́ẹ̀ mo ti gbé ilé ojú ti Ìlọrin padà. Abẹ́yìn ìyàwó kò yà yà ń lọ Ọ̀yọ́. Ọlọ́run ní máa ṣe bẹ́ẹ̀ agbára wa kọ́ ọgbọ́n kọ́ba mọ́mọ́ kéwú kọ́ba wọ́n bá yẹ pé wọ́n ń pín bàbá kábíyèsí wọ́n bá yẹ pé wọ́n ń pín pẹ̀lú mímọ̀ ni kí ilé kan wá dìsí rárá. Àmọ́ mo ti fẹ́ ṣe Ọlọ́run làwọn gbé mi. Nínú ẹ̀ bá ti á dùn sí yóò ṣe bẹ́ẹ̀ fún wọn náà àmọ́ bínú rẹ̀ ọ̀bá dùn tó ń wí mi kú mi lẹ́yìn wa ẹ̀mí ọ̀wọ́ àdìyàn lọ́wọ́ àbí àpótí. Mo kí bàbá wa kábíyèsí. Ẹ ṣe ṣé fún bàbá wa kábíyèsí. Ẹ tún ṣe kan. Ẹ ṣe kejì. Ẹ dé ládé. لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.
ti wí wọn tí wọ́n wí bẹ́ẹ̀ fún àwa àlọrin lójó ojú wa ni bẹ́ẹ̀ ìgànnà bá wí ẹ̀yìn òjò owó àjọra wa púpọ̀ bá a ti ń bọ̀ mọ́ ní ẹ̀ẹ́dì ó dàbí bá wa ń lọrin aláwẹ̀ bí Ìlọrin náà wà tún ni aláwẹ̀ ni everybody èyí tí ọba gbàwẹ̀ náà mùsùlùmí ìwọ́n ń ṣeré ẹni wọ́n àti ọlọ́wọ́n pàdé ara yín ọba kábíyèsí ọlọ́wọ́n ní payín lẹ́kún ọlọ́wọ́n ní fọmọ payín lẹ́kún ọlọ́wọ́ anábì ọlọ́wọ́n tẹ́ ń bá jó kọ ọlọ́wọ́n anábì Sálíà ọlọ́wọ́n ní sẹ́rù báyìí. Gègà yìí ni ọlọ́wọ́n ní lé yín síásíá ọlọ́wọ́n ní hàn yín lé mà ìlú Gànà yìí lásìkò tí gbogbo tí ọ̀sẹ̀lẹ̀ ń dáadáa lásìkò àwọn tó ti lọ yóò máa ṣẹlẹ̀ gbà sí i ọmọ Gànà tó bá fẹ́ bẹ̀ kó ní ámì ọlọ́wọ́n ti ṣe fún yín ọba kábíyèsí alifalaki. Albalaki ndele ọmọ alibarika ni o èmi ni mo kọ ọmọ kéwù mi ni o àmọ́ ní alibarika púpọ̀ kò tó wájọ ọmọ kéwù mi lásán ajánẹ́sì mi tó ni ìsì wà má bóyá yóò jánẹ́sì ní ìlú mi àmọ́ tí wàá rí ìkẹjẹ ọ̀nà òfin ní ti ń bí alibarika bàbá wa kábíyèsí bàbá wa ọba Gànà tí ó ti ràn án débòlẹ̀ tó fi lọ ayé tán ọlá àfa èmi pẹ̀lú rẹ òun náà ló ń wá sí àgbáyé ọlá àfa èmi pẹ̀lú rẹ òun náà ní bàbá wa Nàìjíríà gbà ọlá àfa èmi pẹ̀lú rẹ òun náà ní Ṣéèkù Tájù Àdábì bàbá wọlé yẹn ó lọ ayé pẹ̀lú rẹ ẹlẹ́gbẹ̀ẹ́ bá ń ṣe àmì fún ẹ̀yin yá wa látọ̀dọ̀ olórí mo gbé lọ́dọ̀ ẹ̀yin ìyá wa pátá bẹ́ẹ̀ bá wọ ẹ̀yìn báyìí nítorí òun ṣe fún yẹn ní báyìí kún bẹ̀. ẹ̀yin ọmọ ìyá wa ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tiwa ẹ̀yin tẹ́ ẹ máa kó wa jẹ Ọlọ́run ó ṣe ń tẹ́ ẹ fẹ́ fún yín Ọlọ́run ó ṣàánú yín ọlá ayé Ìgànnà yóò máa dìbọ́lọ́pù sí i. Ọlọ́run ti ṣe nù. Ẹ̀yin ìjọba wa tẹ́ǹbẹ̀ ń jòkó. Ẹ wo bí Nàìjíríà dé. Ẹ wo bí ẹgbẹ́ wa dé. Ẹ̀ ń tì wá lọ àwọn náà ń tẹ̀lé ní àṣìlágbára kan. Àmẹ́yìn tẹ́yìn wá wá sí ọmọlúàbí ní bẹ́ẹ̀ bá jẹ́ ọmọlúàbí ẹ̀ ní wá torí kò sí bá ti ṣe wá àṣìta ní bú yìí kò sọ́gbọ́n tẹ̀lé dá ẹ̀ ní ẹ̀sìkéèpù ọdún bíbá yìí. wá sí mà ní wá sí mà gbogbo àwọn ìyá wa tí wọ́n fẹ́ jọba wọ̀nyí ẹ̀ ní ṣubú. Amina. Bẹ́ẹ̀ bá tún lòyìn tẹ wà ń bẹ̀ yìí tán ọlá àjòkó bàbá wa ọba ọlá àjòkó bàbá wa àfáàgbà nílùú bàbá wa chief man fúnlù Gànà ìtọ́ba tún kù yìí nù bò Ọlọ́run tún gbé ní lọ. Amina. àwọn bọ́lá bá gbé fún yín báwo kọ́ lọ́wọ́ sàmọ̀nà yín ẹni Ọlọ́run bá sàmọ̀nà yẹn kò ní rí ṣe kò ní rí ṣe àwọn ìjọba wa ń bẹ jòkó lẹ̀ àníjẹ́ wà sí wọn pẹ́ wọ́n bí mi lọ́rọ̀ ni yìí sì dáhùn ọ̀rọ̀ kí wọ́n bí mi wọ́n ní ká sọ nípa okùn ẹbí okùn ẹbí okùn ẹbí gbogbo wa tá a mọ ẹbí bó lẹbi tiẹ̀ èmi Buhari Musa tẹ ẹ pè wá bó lẹbi tèmi ṣé mo wúlò nínú ẹbí mi àbí ìwúlò. bọ́ ọba ti lé bítọ̀ ọba ti wúlò ńbẹ ayé rẹ bàjẹ́ láyé ó sì bàjẹ́ jọ́ àlùkìyámà àbí tọ́wọ́ sí bọ́lá nǹkan sọ bẹ́ẹ̀ ní Al-Qur'an lò bó lẹ́bí rẹ̀ bí bàbá wa kábíyèsí ti wà yìí àwọn ẹbí wọn ráyè lọ́dọ̀ wọn ju everybody lọ
pè ń so ẹ̀jẹ̀ lọ bá nígbà òsì pé bí wọn ni wọ́n wọlé láì gbẹlẹ̀ fún ni aláfọwọ́ abẹ́rẹ́ rí bàbá àwọn ẹbí nù wọ́n fúri wọ́n ti mọ̀ pé okùn kan náà làwọn ìtì jẹ́ bínú ọmọ ìyá mi ẹbí rẹ bó ló ti ṣe Ànábì ké fún wa Ọlọ́run ké fún wa ṣáàtì sàwùzù. A'udhu billahi minash shaitanir rajim. Ẹ sì bá ń parí ẹ̀. Bismillahir rahmanir rahim. Ẹ wá yàgá. Ó ní Al-Qur'ani Ọlọ́run wà níbi sọ pé kúl in kuntum tuhibbuna Allaha fattabi'uni. Qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni. Àkọ́kọ́ wà níbi sọ fún wọn bẹ́ẹ̀. Ààwẹ̀ tá ń gbà yìí ta ló mú wá bá wa yẹn jàmá ta ló má wẹ̀ wá fún wa Ànábì Muhammad náà ni. In kuntum tuhibbuna Allaha fattabi'uni. Bí ẹ bá ti ní ẹ̀ ń fẹ́ràn Ọlọ́run ẹ̀ ń nífẹ̀ẹ́ Ọlọ́run ẹ̀ ń bùkí Ọlọ́run bẹ́ẹ̀ bá ti wí bẹ́ẹ̀ èmi Ànábì fattabi'uni èmi ni ẹ tẹ̀lé mọ́sí àbí èmi ni ẹ fẹsẹ̀ lé bẹ́ẹ̀ bá ti tẹ̀lé ojú ọ̀nà èmi Ànábì ẹ lè rọ́dọ̀ Ọlọ́run dé láyéláyé kọ́ ọlọ́mọkà nígbà 1 million ọba tẹ̀lé tánàbí wí òní pọ́lì jẹ́ náà. In kuntum tuhibbuna Allaha fattabi'uni. èmi Ànábì ni ẹ tẹ̀lé kẹ́ tó lè rọ́dọ̀ Ọlọ́run dé. Bọ́ bá wọ̀lú ọkọ̀ọ̀kọ̀ lọ́dọ̀ ìmáàmù àgbà náà wàá mọ yín dọ́dọ̀ ọba bọ́ ọba tó bá àwọn olè má rí ìlú yẹn wò gbogbo ẹni wá ti fẹ́ dọ́dọ̀ Ọlọ́run gàràgà àbíkọ́ tẹ̀lé ìlànà Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo bá ké fún yín pé okùn ẹbí ẹ gbọ́dọ̀ jẹ́ ọjà. Wasilatur rahimi. Gbogbo ẹni ẹ bá rí láyé tí ń bá ń so ẹbí pọ̀ tí wọ́n ń bu tí ó dùn àlùjánnà tiẹ̀ ní túnṣe. Ebi ẹ̀ wá jẹ ìta abúlé aláyẹ̀jú ẹ̀ àbí kí ló dé? Ebi ẹ̀ wá kálukú ń bínú lọ́wọ́ náà ẹ̀dá ẹ̀ bá àmọ̀ yẹn gbé ẹ̀ta bá ṣe tán ó tún lọ ó tún di bí ọ̀sẹ̀ kan ó tún lọ wọ́n tún bù. Ọlọ́ni májèlú nù àlùjánnà tiẹ̀ ló ń túnṣe. Wasilatur rahimi. Àtẹ̀bí ṣe. Kana indallahi wajiha. Ẹ máa bu àtẹ̀bí ṣe wájú Ọlọ́run kò jẹ́ bí ó bàjẹ́ ẹbí lágbára dé kò gbé Ànábì ní tó bá gbé láìsí lọ fún wa àbọ̀ ọgbẹ́ wà lọ fún wa wọn ò wá fẹ́ràn rẹ ìwọ lọ fẹ́ràn wọn ẹ wo ẹbí bó ti le tó Ànábì ní sojú rẹ báyìí wọ́n sì da ẹ wà nù lójú rẹ Ànábì ní bàbá lágbára bàbá tó délé olùwọ́ tó tóbi lọ. Ẹ wo bẹ́ẹ̀ bí tó gbogbo ẹni yóò ti máa ń bá ẹbí rẹ jà sí pé ẹbí ò ti dá sí wọn mọ́ ẹbí èdè ọ̀dọ̀ wọn àwọn ẹbí mi wo àwọn eléré ìlú má wulẹ̀ gbàwẹ̀ má wulẹ̀ tẹ̀bà lọ́sàn gangan kọ́ bọ́ta kó o sì yọ kọ́ ọ yọ ikùn ẹ̀ kalẹ̀ bó ti dàbí àpò ẹ̀ wá ní máa jẹun. Kana indallahi wajiha. Bàbá wa kábíyèsí ìlú Gànà alájà rí i pẹ́ ẹbí nǹkan kan tó pàtàkì lórí Ọlọ́run ni ẹ̀yẹ bá ní tí ń tẹ́ bí ṣe ẹ̀wò dáadáa yóò sì rí níwájú Ọlọ́run. Waqatir rahimi. Ẹ̀yin yá wa ẹ̀yin lẹ́ẹ̀ máa jẹ mágájì ya eléré ẹbí mi obìnrin ni òun náà gẹ́gẹ́lẹ́ ni tí n bá ṣe mú léyè mi àbẹ̀jẹ́ ló ṣe bá ti ṣe mo wí nì bọ́ọ̀ bá ti ṣe yìí tọ́ da ọ̀jẹ̀ eré ibú ìyanu sàárè kó tó gbàgbà wájú Ọlọ́run. Waqatir rahimi. Ẹni tí máa jákun ẹbí ẹ̀yin Gànà ẹni tí máa jákun ẹbí bóyá olówó bóyá olọ́lá bóyá onípò máa ṣe wá àṣìpá ara rẹ̀ kí ọlá níbo àbọ̀jọ kan
ipò ni ó bọ̀ lọ́wọ́ rẹ̀ jọ̀kan bó ti ń bọ̀ sílẹ̀ ẹ̀rọ àjàgbàmọ́ lọ́wọ́ jọ̀kan bẹ́ẹ̀ bí náà tó ṣe pátápátá yìí ìjà kan bọ̀ wọ́n tẹ̀mí kalẹ̀ báyìí ọ̀rọ̀ kù ṣe ó di jọ́ àlùkìyámà. wàkàtí rahimi abùgádọ́ wọ̀hún. gbogbo ẹni bá wá rí ẹ̀yọ́ ọmọ ìyá wa nílùú Gànà inú mi dùn mo ti bá yín ibi báyìí dàbí ibi tá a wà lánàá ní òkòkò máa kò lẹ́kọ̀ọ́ farabalẹ̀ kálukú ní wàásù làwọn wá gbọ́ bẹ́ẹ̀ bá wá wò jòkó yìí wàásù lẹ́ wá gbọ́ nítorí ẹ̀ mú bàbá tó mọ́ ba láti wà láàrin wa ògbẹ́ni abala níyàn tí ó dà lónìí kọ́ dà níyàn rí ẹ wí gbogbo wá ti jókòó lọ gbà ẹni bá wá rí tí ń tọ́ jákùn ẹbí. àbùgádọ́ ọlọ́run sì bínú sí ìbínú ọlọ́run ọmọ wà lórí ẹ̀ bọ́ ọba ti ń jákùn ẹbí ọmọ kójọ òsì ní ọbí tọ́ nínú sí ìwọ ló fura ìyá kẹ̀kẹ́ ò sí ọ ẹnì kẹ̀kẹ́ ò sí ọ nígbà ọlọ́dọ̀ bàbá tó ọmọ lọ́dọ̀ ẹ̀ tó ń kó yan ní etí òkun tí wọ́n kó sínú tírè tó ṣe kaba yìí ṣe kaba yìí ṣe kaba yìí ṣe ọ̀tọ̀ wá fẹ́ parí ẹ̀ tán ẹ̀yà fún ìyẹn pẹ̀ ẹ̀yìn ọlọ́run ẹ̀ẹ́dá ìwọ tó o ṣe báyìí lójú mi tí ń wò táwọn eléyìí wọn kílíà èmi náà wọ́n gbé méjì ní tẹ̀ ọba fẹ́ parí ẹ̀ ọwọ́ mú ọgbọ́n olóhùn ẹ̀ kí lọ kọ́ wàkàtí rahimi. àwọn àbúrò yẹn pẹ̀ wọ́n gbọ́ o ẹnìkan lọ wo sẹ́ àbáwọ̀ àgbà tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀ pé mo wà ara ẹ máa bọ̀ lọ́dọ̀ ẹ wá jókòó láyé báyìí èmi mo yọ̀ lábẹ́ ẹ wá bọ̀ ẹ wá jókòó láyé mi báyìí ẹ rí orídìí àfa ńlá wọn lọ jókòó lẹ́yìn báyìí wọn ká ẹ wọn ká jókòó láyé mi báyìí mo jáde fún ọkọ orídìí náà sẹ. wàkàtí rahimi. gbogbo ẹni tó wà bí ẹni la ilaha illallah. La ilaha illallah. ẹ tó wí gàsí. La ilaha illallah. ẹ̀rí ẹlẹ́kẹ̀ẹ́ta dáadáa bí kọ́lọ́ wọn dáhùn. La ilaha illallah. àwọn ọmọ yàrá kan lè lọ́ọ̀kan yìí àwọn àjòkú lọ́ọ̀kan wọn wò wá àmọ́ báyìí padà bí Pasuma ni àti mọ́dìbà ẹ̀ẹ́sẹ̀ ló ti gbọgbọ ti gbọgbọ. wàkàtí rahimi. wákàtí rahimi. àfáàní bàbá yìí ẹnì kejì òun lẹni tí máa ń jápọ̀ ẹbí. abgadallahu ta'ala. dákun bọ́ ọba jápọ̀ ẹbí tètè lọ́ọ́ mọ bó ti ṣe ọwọ́ àwọn atẹ́sùn bá tọ́ ọmọ tó bá fọ́lọ́ tó fi kú àfi kẹ́bí ni ó sopọ̀ kẹ́bí ni ọba sopọ̀ ọ̀rọ̀ yóò rí yẹjú táwọn ọmọ rẹ̀ ò rí yẹjú. ولكن في وصلة الرحم خير. àmọ́ ká máa tẹ́bí ṣe. àdìgbò nìkan fẹ́ jò láàrin ẹbí ọ̀sán dídẹ̀ ẹ dẹ́kun ẹ má jẹ́ bí yóò bàjẹ́ àwọn bàbá wọn wò wá báwo bá rí wọn ẹ má jẹ́ bí yóò dàrú ọ̀sán sáré olùkóhùn ṣe ẹbí òun yẹn jù ìtọ́fẹ́ dìjà ọ̀tá. يزيد البركة في الرزق. ẹ̀rí kẹ́yọ̀ máa ṣe mo ti wíìnì òun bẹ́ẹ̀ lẹ́yìn náà àlùbáríkà rẹ̀ ọmọ wa lékún. وفي سرور الله تعالى. ẹni tí ń sokùn ẹbí bọ̀ máa bá a lọ ọlọ́wọ́ tó máa dunnú sí ọ ọkàn ní kọ́rọ̀ rẹ yẹn bí ni ọkàn ní pé ń da fáwọn ọmọ rẹ ni ọkàn ní pé àwọn ọmọ rẹ ọmọ sánná ni ọkàn ní pé wọn náà bóun ti ń wá lòun rí bóun ti ń fà á wọn fi ń lé ọ lọ́wọ́ bọ́ọ̀ bá ti ń tẹ́ bí ṣe láàrin ìbílẹ̀ lómi ti jìtáàdù ní kò jẹ́ kankan ogun tó ní parun ni. àwọn tí èsì ní nǹkan lọ́wọ́ ni ọ̀rọ̀ burúkú bẹ́lẹ́ nu wọn bẹ́ẹ̀ bá ra mọ́tò tẹ́ bá sọ pé aláàjì wàrí mọ̀ tọ́ra mọ́tò kan lánàá ṣèbí tó kú wọlé. bàbá rẹ tó bí ọ tètè èkódà tó ń wá ara dà wọ́n ní lágbájá ní ìsìn onígé ní ìbíbáyàwó ni wọ́n látàkàkà tó fi wọ́n náà. وسرور الأموات. ẹni
tí ń tẹ́ bí ṣe bàbá kábíyèsí ní gbogbo gbàdá ọlọ́wọ̀n níjẹ́ bí yọ bàjẹ́ máa yín lórí. Àmín. ẹ wo gbogbo nǹkan jẹ́ni tí ń tẹ́ bí ṣe ọmọ rí yóò tún máa wá rí dùnú àwọn òkú tí wọ́n ti kú ní olóòdì tọ́ra àwọn òkú a máa wálé wọ́n a máa wálé ní rọ̀hẹ́yà wọn ò ní wá ní jìsìmíyà ní kí wọ́n wá pẹ̀lú bọ́ọ̀dì báyìí wọn ò ní wá báwọn mọ́ tí wọ́n ti kú wọ́n máa wá ní rọ̀hẹ́yà wọ́n máa wá wò yìí wọ́n wá pálásì ẹ̀ mọ́ wọ́n wò yìí pé wọ́n ló di ilé kún fún wa wọ́n ṣàdúrà ẹ wá tún lọ́dọ̀ ẹlòmíì náà ẹlòmíì ti lọ́ọ́ fi rí gbéèpè bí wọ́n ti lọ́ọ́ wó bọ́ọ̀lù torí pé sàṣà bàbá rẹ̀ ó ti tó kàn ọ́ wá gbé plasma ńlá síbẹ̀ sàṣà bàbá tí bàbá ti ń ṣe dàlẹ́ ti ṣe gbẹ òun tó kàn ọmọ òsì ló ń kàwé wọ́n wá wo máa ń yí Arsenal gángan òun wá dé lóru Àlàmísì pọ̀ lọ́hùn lé pé ó mú ẹlòmíì náà tí wọ́n jọ wà mẹ́ alẹ́ nìkan bíi tẹ́ẹ̀nì ní bọ́ọ̀lù wa òkúdé ó wọlé ilẹ̀ tọ́lá àwọn tiẹ̀ náà àwọn òkú tún sí ìlú náà wá nígbà wá ṣẹlẹ̀ sí wọn náà tẹ̀lé àwọn òkú wo tún sí wọ́n máa ṣe ra wọn lọ eléyìí gbà tó délé tiẹ̀ ọba sàrà ọba gbogbo ẹ̀ ó kó lọ́wọ́ ó dì máa wọ́n wá délé tiẹ̀ ọba wọlé lọ ọdún lè ta pàtó wá jáde sí inú rẹ̀ odò àwọn òkú ìwé wọn ní dúró ìgbà kankan àwọn eléyìí tiẹ̀ mọ̀ pé mo ti lọ tọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ mẹ́nu lé nìyí. yéè lọ́yìn lọ́wọ́ Ronaldo níbi o ti gbé pé nìyẹn ò lè ní láàárín wọn. wà fi sùúrù la àmúwá. òkú sépèlé wọn lórí ẹgbẹ́ gbogbo yín ẹni pẹ̀lẹ́ ìgbà abàmì bí gbìngbìn wọn kú bí iná àbẹ́là. gbogbo ẹni tí bá tẹ́ bí ṣe tẹ́ mú lọ nílò nínú ọjà bí ó bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ bọ́ọ̀lù ọmọkà nígbà 150 million tẹ́bí bá ń dàrú tó ọ̀yà sí o sì kápá kọ́ ọ̀yà sí ọlọ́run ní fún ọ ládàá. wa ziyadatul muru'ati. ẹni tí ń tẹ́bí ṣe ẹ̀yọ́ máa yá mùsùlùmí ní Gànà ẹni tí máa tẹ́bí ṣe yóò tún wá ní ziyadatul muru'ati ìjọba bí àbí ìjọba ilé kù sí ẹ wà wọn tọ́lọ́ kó fi dá lọ́la kọ́nà bọ́ bá lájẹ fàjẹ́ rẹ tẹ́bí ṣe ìwọ náà dúró ń ta kọ́ bá ti dáhùn tó ń bọ̀ ìwọ náà ti di bẹ̀rẹ̀ níyìn kọ́ àyàwó àjẹ́ náà rẹ̀ yìí. wọ́n sì dájú fìlà ájírí bákádẹ́lì mọ́tì. ẹni la ilaha illallah. La ilaha illallah. ẹ wí dùn mọ́ mi dáadáa. La ilaha illallah. ẹ wí bí bàtẹ́ ń gbọ́ mi mú. La ilaha illallah. wa ziyadatu fil ajri ba'dal mauti. ẹni tí ń tẹ́bí ṣe tí ò jẹ́ bí ó fọ́ kò jẹ́ bí ó tú kò jẹ́ bí ó bàjẹ́ kí láti ṣe nù. yóò tún bá ní ládàá ẹ̀sán kì í ṣe pé àkànfún ládàá á mọ̀ fún lọ. lẹ́yìn ìgbà tó bá kú yóò tún máa gbẹ̀sán wọn lọ. ẹ dákun gbogbo àwọn tí bá ń dé àwọn tábà gbowó lọ́wọ́ wọn wájú ní ẹ̀fún wọn sí. tọ́lá wà fà bẹ́lẹ̀ a sì ní kankan táǹjẹ náà nì wájú lẹ̀ tó wọ́n sí o. bẹ́ẹ̀ bá sì la ṣe gbowó ní ọmọ bọ̀ wá bí mi ọgbọ̀n tó jẹ́ àgbà lẹ́nu rẹ̀. náà. waridallahu ta'ala fihi. tábà wá sọ bíbọ̀ ẹ̀yin àfà ìlú sẹ́yìn ìlú Gànà kò dé àlọ́ síwáṣí àwọn ìdajì wọn àfà ni wọn. àwọn ibìkan lọ́ba bá lọ bẹ̀ àlọ́ rárá wa létí ìlú ẹ̀ láwa yìí àwa rárá wa létí àwáké àlọ́ síwáṣí bẹ́ẹ̀ ni níbo ojúlé kọ̀ọ̀kan ní Gànà yìí ẹ bẹ́ẹ̀ ráàfà mẹ́wàá ẹ̀rí mẹ́ẹ̀ẹ́dógún àbí kíni ẹni lọ́ba fi ṣe lérí gòjògó jẹ́ bọ́ ọba sábà táǹkù àwọn tó kọ́ yọ sí ọ bọ́ ọba ní ìmà lọ tẹ̀jà ẹ̀ ayé tá a ń lò lọ́wọ́ yìí ayé òkèèjì ààbò ni èèyàn ń bú olórí Facebook sọ́wọ́ àtàn kò ń bẹ̀ ní gòlígòlí góòlì bá akẹ́kọ̀ọ́ ẹ̀ yóò sì lálàá sí ẹ̀ níbi tí ó lálàá sí ẹ̀ ní. àwọn àgbà afá ìwé olókùn tí wọ́n kù ẹ̀fà àgbà afá ni mo ti lálàá sí lórí Facebook wà ní gíláṣẹ́ kùmà ẹwí títí ẹtúlọ ta ló bá nẹbi ẹni bàbá rẹ ọwọ́ náà ìyá rẹ ọwọ́ náà
ẹ wo kéwù ti di eléri ikú kéwù 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 débi pé ìyá ànábì ọwọ́ náà bàbá ànábì ọwọ́ náà lẹ́nu ẹ̀ lọ kí ló wá sẹ́kù nù ayé mu bí ọlọ́run bá gbé ọ sí máa rọra ó lò tiẹ̀ ó kó bẹ́ẹ̀ lómi ọ̀bọ̀ bẹ́ẹ̀ ìmáàmù lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó kó bẹ́ẹ̀ lómi ọ̀bọ̀ bẹ́ẹ̀ ọ̀gá lọ́fíìsì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́lọ́ bá mú ọ lágbára kó o ṣe ó lò bẹ́ẹ̀ ó kó bẹ́ẹ̀ ìjọba ti kó bẹ́ẹ̀ báyìí fọ́tò rẹ tí wọ́n gbé bẹ́ẹ̀ gbàgàdà wọ́n sì rí dànù wọ́n sì pìtẹ́ ní ọkàn sí wọ́n sọ fún ọ̀nà pé gba tiẹ̀ ti tán bẹ́ẹ̀ náà lọ́wọ́ àtúrò pé àdúnìyà wa máa fi hà jami'an tarihun ayé àti ti bẹ̀rù ẹ̀ a fẹ́ lọ́jọ́ kan èmi ò fẹ́ lọ́jọ́ kan ìwọ náà fẹ́ lọ́jọ́ kan a kan ti fẹ́ lọ lánàá a kan palẹ̀ máa ti fẹ́ lọ báyìí a kan gbàgbé lọ báyìí inú sàárè ni ó ti sinú kí wàá la dì mọ́wọ́ tá à ń ṣe gàlígàlí kí la dì mọ́wọ́ tá à ń pé kò ní tán bọ́ ọba lọ́rọ̀ ò ní tán tí wọ́n gẹ́ bá tán kọ́ ẹjá fẹ́ràn ara wa afọlóje. Faqala nabiyyuna. Ànábì Muhammad ọba wíwá yìí. Walladhi ba'athani bil haqqi bashiran wa nadhira. Bàbá kábíyèsí ọlọ́jà rí yín bẹ́ẹ̀. Ànábì ni mo búra pẹ̀lú Ọlọ́run ọba tó gbé mi dìde lórí òótọ́. Ó sì ní máa jíṣẹ́ kí n máa fún yín ròdù mo búra pẹ̀lú Ọlọ́run náà. Inna khamsatan minan nas. Èèyàn márùn-ún nú àwọn èèyàn. Ànábì ní sọ̀rọ̀ yìí o. La yaqbalu Allahu min ahadihima salata. Èèyàn márùn-ún dáwí gbogbo kí wọ́n ti lè kírun tó láyé. Ìnígbà kankan lọ́wọ́ àwọn táwọn yìí. Wala zakata. Gbogbo ayé èèyàn sàká kò ní nílá. Wala hajja. Fọ́nà kan lọ hajj nígbà ìmọ̀ye kò ní nílá. Wala sarifa wala adila. Bọ́bọ́ sọ̀tún ní pàtọ́lọ́n bọ́bọ́ sófin pàtọ́lọ́n kọ́ lọ́wájú kọ́ lẹ́yìn àníwò rẹ̀. Wa yanzi'u Allahu minhumul imana inda mamati. Ẹ lọ́kùn gbogbo jama kádàrá wa tá a mọ̀ yìí ọyọ kó máa pààyàn lẹ́kùn àmọ́ kádàrá wọ́n bá jẹ́ pé nǹkan mi bẹ́ẹ̀ tó yẹ ká tún bẹ̀rù lẹ́yìn Ọlọ́run kádàrá ni ọ̀rọ̀ máa jẹ́. Àwọn kan lówó lọ́wọ́ ní sítáyé ń ròyìn wọn pé olówó ni wọ́n sì tòṣì gbẹ̀yìn ayé. Àwọn kan ní láàrin lọ́wọ́ lónìí lóòrùn tí ń tẹ̀yìn wọ́n ní láàrin báyìí wọ́n sì dẹni yẹ̀yẹ́ kó tó kádàrá àwọn tí wọ́n gbé wá nù. Àwọn kan bẹ gbogbo bí ọlọ́mọ ní ọlọ yóò bá wọn pọn mọ́ òun ní ọwọ́ ẹ mọ́ òun ní oṣù egbò tiẹ̀ gbogbo ń tọ́ jáde lára tiẹ̀ òsì ní gbọmọdé. Ẹ̀wù kádàrá ẹlòmíín bẹ gbogbo bí ìyàwó ló ti lọ òun lọ ṣáájú yó sẹ́wẹ́lẹ́ láti ìmọ̀ kó níranù ni wọ́n sẹ́wẹ́lẹ́ gbogbo bí ijó lọ́lọ́ òun ní ṣáájú níjọ́ tí ó ṣe ìyàwó alẹ́ ìjọ náà ni ó jáde láyé. Ẹlòmíín sì ka yálà yàwé wọ́n tún náà lọ lu òyìnbó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ń kà lọ́wọ́ nísìnyí Ọlọ́run sì ń wọ́n rẹ̀ pé bàbá rí òní jẹ́ wọ̀n ìwọ gan tó lọ́ọ́ kà òní jẹ́. Ẹ wo kádàrá bàbá tí wàá wáyé tí wọn bá mọ ọ la ayé rẹ bàjẹ́ àlìkìyàmọ̀ rẹ ṣòfò tó o bá sọ pé wọn mọ ọ la ìwọ̀n mọ ọ la ẹni orún kan nú àwọn ìyàwó rẹ wọlé kè wọlé tó o ti lọ tilẹ̀kùn ọ̀sàjọ́ wọlé tó. Èyí ń mọ ọ la obìnrin káwọ́kùn bilẹ̀kùn ọ̀fẹ́ parí gbẹ ní èéṣe ẹ̀jẹ̀ wọlé náà. Èyí ń mọ ọ la àlìmọ́lá bí. Wa yanzi'u Allahu minhumul imana indal mamati. Níbi mo ti lọ́nu ìtọ́ba mi lẹ́rù nìyẹn. Ọlọ́run ní kó tó kú èyí ti bẹ̀ bí jẹ́rìí. Èyí yọ ìmánì ìmí Ọlọ́run kúrò lára ẹ̀ kó tó kú. Kòlòfo ní ọ̀wá bá ìmí Ọlọ́run. Kòlòfo. Wa yamna'u anhul mulkawla. Ètò wa ní jórí gbólóhùn tẹ́ ẹ̀ máa wí kẹ́ tó kú ní ìníjú orí mi. La ilaha illallah ìníjú orí mi. Illam yantahu an af'alihi. Lópin ìgbà tí ọba jáwọ́ níbi iṣẹ́ ibi tí ń ṣe nì. Lópin ìgbà tí ọba jáwọ́ níbi
kẹ́yìn oní progress kí ni wọ́n máa bí lókè ìgbà tí ọba jáwọ́ òbí kẹ́yìn orí bíjọ́ dá akọ́lá fi tó ń bá dàrú àbí táwọn bá fọ́ bẹ́ẹ̀ pọ̀ àwọn ọmọ kan bẹ láàrin wa nísìnyí nítorí 20,000 wọ́n lè pààyàn ọba pààyàn tán náà 20,000 yìí kò ní fi ṣe dáadáa fá yóò lọ mú kíní kan tán gbé nkòló yóò ṣe láyé wọ́n máa wá dà ń sọ́bìrì ẹ̀rí ní ẹ̀mọ́ ní sọ́bìrì bá wọ́n máa kó yàn sọ́bìrì lẹ́yìn ọ̀rọ̀ kó pa ara rẹ̀ láyé ẹ̀ ọba dàmọ̀ ti sọ̀rọ̀ ẹ̀jà gbogbo ẹ̀yin ń kò ló tẹ wá gbọ́ wá sí mi ọlọ́wọ́n yọ lẹ́nu yín. Àmín. ẹ̀yin olóògbé tẹ wá gbọ́ wá sí mi ọlọ́wọ́n gbà lẹ́nu yín. Àmín. ara wọn olùsí àwọn náà ń gbéra wọn rẹ́rìn. ìlànà yàtọ̀ àní àfọ̀hálì. ẹ dàgbà ní la ilaha illallah. La ilaha illallah. àwẹ̀ ò tí ì dé sára wa ẹni la ilaha illallah. La ilaha illallah. ẹ wá ní Allahu akbar. Allahu akbar. ọlọ́run wọlé gbogbo tẹ́ ẹ̀ wí ni ìlú Gánà yìí ìfọ̀kànbalẹ̀ yóò wà ń bẹ̀ ní títí. Àmín. àfà. fakọ́nù sọ̀hábẹ́tù. nígbà nẹ́bí bíbẹ̀ náà àfà wà gbà àwọn sàábí wa kọjú ànẹ́bí. mani hum ya Rasulullah. àwọn márùn tí wà nẹ́bí wí àwọn wo ni àwọn àfa àgbànú o torí àwa tá à ń bọ̀ yìí ló jẹ́ wọ́n máa béèrè pé mani hum ya Rasulullah àwọn wo lọ ń sọ pé èèyàn márùn ànígbà àjèrè ànígbà sàkárẹ̀ àtúwájú oyún mọ́ ní àwòrán kó lára ẹ̀ kó tó kú àwọn wo ni. فقال النبي أولهم قاطع الرحم. anabili alakọkọ nù wọn baba kábíyèsí ẹni bí bá tọwọ́ ẹ̀ bàjẹ́ ọmọ sàgbáfò láyé àtijọ́ àti kìámà anabili alakọkọ nù wọn ẹ tó kàn ẹbí tọwọ́ ẹ̀ jà òní ra nu Ọlọ́run àwọn ọmọ rẹ òní arọmọdọmọ rẹ òní ra nu Ọlọ́run ilẹ̀ ń gbọ́ta níbi ìwé gbogbo ẹ̀yin tẹ́tí yín ọba ṣe ẹ̀ tètè fúnjà kẹ́ẹ̀tó àmọ̀ pẹ́tà àfi ń kú mọ́ bá a tiẹ̀ láàpẹ̀ gan ẹ̀yin ìyàwó wájé sẹ́yìn ìyàwó wájé tó dé ẹni ó ní mẹ́rin wọ́n pe ara ìjọ kan náà kọ́ máa ṣe kọ̀tí àwọn ọlọ́run à ń ṣe túnṣe ọ̀ọ́dọ̀dún eléyìí dà á bẹ́ẹ̀ fún ọ̀yàrá tèmi náà wá dà sẹ́lẹ̀ yìí wọ́n wà bẹ́ẹ̀ sẹ́lẹ̀ yóò fi kò ní kú kíákíá. أولهم قاطع الرحم. alákọ̀ọ́kọ́ nù wọn ni ẹni tó jákò ẹbí. والثاني عاق الوالدين. ẹlẹ́gẹ̀yì ẹ̀yin ìlú Gánà ìlú Islam ọmọ tó kọ ti bàbá àtìyá àwọn kan bẹ wọn ò ní wọ ní jọ́lì kìá bàbá wọn sì jìyà alàgbé ní asahabul araf ìyá ti bẹ orúkọ tó gbẹjẹ náà lọ ọmọ tí ìyá rẹ ní ìwọ ló kù lọ́wọ́ wa lọ ń tọ́jú wa ọba wa lọ lé kí táwọn yòókù rẹ ń lọ yìí tani kọ́ máa tọ́jú wa ní àtọ̀ ọlọ́run máa tọ́jú yìí débi tí wàá wà pàǹgọ́ ní olómìnira bẹ́ẹ̀ lọ lé kéwù sẹ́ẹ̀dì báwọn inú ìyá ó dùn sí inú bàbá ó dùn sí ó sì fi wọ́n lẹ́yìn sí lọ lé kéwù yóò ké lóòótọ́ yóò sì mọ̀ àmọ́ kò ní wúlò wọ́n bá tún wá dígbà kìámà làráàfù ní rọ̀ asahabu làráàfù bẹ̀ ní rọ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ amúdíá ọmọ kọ̀ wálé bàbá wa ní ìfọwọ́sẹ́ntò mú ẹ̀ ìyá ní tí ọba rẹ bá lóun fẹ́ lèmi náà fẹ́ èmi náà fọwọ́ sí má sì dùn sípè ní ọ ọmọ kó èpè òbí lágbára pé mọ́mí alágbàá kí ni wọ́n ẹjọ́ wọn ṣe àti mílíkà lẹ́gẹ̀ẹ́jì nu àwọn alájà ṣe ìyá aláyé pèrè wọn kó tó kú ìbejì ni wọ́n bí ọlọ́bẹ̀ ọlọ́fẹ́ ọkùnrin nù tọ́ba di jálì kìámà kò ní wọ ní kò sì ní wà jẹ́nà làráàfì ní ọwọ́ èyí nǹkan abáwá ni bá sọ tí ń bẹ́ làráàfì fún mi. والثالث من ضيع صلوات الخمس. ẹlẹ́kẹta òun lẹ́ni tí máa rárun wákàtí máa rárun láre ọ̀hún rárun láre ọlọ́run ọ̀rá wọ̀ náà láre tó o bá kú kí ló mú lọ gbogbo ẹ́stéètì rẹ tó o kọ́ ni báàtì àwọn ọmọ tà ní
gbogbo jẹ̀ráàdì ilé tẹ̀lé ẹ̀kọ́ tẹ̀ ń yanjú àwa tá a kọ́ oníbíríkì àmà tẹ̀ ń wà lẹ́lẹ̀ sí ọgógó yín sàárè náà lájọsìn kò sí mansion lọ́wọ́ yẹn o mansion tàlùjẹ́nà lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọ́lé tẹ́ ẹ kọ́ sàárè yìí síbẹ̀ ẹ kọ́lé ìtàlẹ̀ ń sùn ǹjẹ́ onísàárè èmi Buhari Musa ní sàárè mi bẹ́ẹ̀ bí ti sùn mo ti gbẹ́ nǹkan mi kalẹ̀ nbẹ́nbẹ́ èmi ò sì gbà kí ẹ gbé mi lọ tẹ́ máa fi rí olókìkí làwọn wá táwọn bàbá kí pọ́n lókè ọ̀kan wọ́n sí níbẹ̀. Mọ́ndọ̀yà salawatil khamsi. inú ilé mi wọ́n sì mí sí mo ti gbẹ́ sàárè mi kalẹ̀ ọ̀rọ̀ pa àmọ́ bí a sì wọ́n sí ọ̀sẹ̀ lẹ́wọ̀ kìí sì wá sí pé wàá gbé mi ẹ á máa gbé mi lọ ká nídìí igi fúrúùtù téèyàn ọmọ gbádùn ayé tèmi nìkan wà wà bẹ́ẹ̀ wọn kọtí yáàdì mi rẹ̀ sì mí sí bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ mí tí ọba bọ́ sí èmi náà sì ní alájà báwọn kọ́. Mọ́ndọ̀yà salawatil khamsi. ẹnì kẹta tí ò ní ránú ọlọ́run tọ́lọ́wọ̀n ní sànú ẹ̀ ẹni tí ń ránú wákàtí márùn-ún láre wọ́n ń kírun wọn gbọ́ òdìdé ibi bọ́ọ̀lù wa kú tí mọ́sálásí wa jòrò ẹ máa wòyà tẹ́ ẹ jẹ bẹ́ẹ̀ bá tètè padà àwọn bọ́ọ̀lù àwọn ọmọ táwọn ọ̀lẹ́bí owó tí ó tọ́jú Nàìjíríà lọ́dún márùn-ún níbẹ̀ lọ́wọ́ Ronaldo èyí tẹ́ ń gérí kí tí gbogbo kálukú ń gérí kí wọ́n jẹ lọ́dọ̀ wa náà. Mọ́ndọ̀yà salawatil khamsi. Ọlọ́run ti ṣe òun kò sí ìbú ń bẹ̀ kò sí bí wọ́n ti ń gé gbogbo stéètì kọ̀ọ̀kan wọ́n gé ní tẹ́lẹ̀ wọ́n gé èèyàn kan bẹ̀ Ọlọ́run ṣàánú wáyé bí a ṣe lòsì tó wá kó bá wa ní iṣẹ́ ẹ̀rí kọ́ máa ọ̀dọ́ wa nípa wá kéwú. Mọ́ndọ̀yà salawatil khamsi. mi ò mọ bí tí ì ṣe o. ẹlẹ́gẹ̀rin. Man yahlifu billahi bighayri haqqin. ẹ̀yin ìjọba jẹ́ mẹ́jọ̀gbọ́ man yahlifu billah ẹ̀ tó búra tí ẹ wá sọ ọ̀tọ̀ ẹ wo iye búra táwọn ìjọba wa búra sínétọ̀ ó búra tiẹ̀ mínísítà ó búra tiẹ̀ chairman ó búra tiẹ̀ kánsẹ́lọ̀ ó búra tiẹ̀ kótó wá kàn bàbá gbogbo Nàìjíríà kótó kàn bàbá gbogbo wa nílùú ńlá lọ́hùn àárẹ̀ búra ìbúra ní sì ń bọ̀ wá ṣe ń ṣe fáwọn kan ẹ̀ fúra ni erípa wo ni àwọn àbáṣà níláyé nísìn lẹ́yìn pé ẹrù ìwọ̀n pé àwọn nìkún owó sérípa rí ni àwọn bàbá wa táwọn náà wà bẹ́ẹ̀ mọ́gàjì tòní ọmọ wọn aago tí ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n ní mẹ́ta lónìí ọ̀kan 350 million ẹ̀rí gan aago lásán irú tèmi iná níbà lẹ́yìn kóró báyìí ó sì mọ tí a wù ọmọ àwọn mọ́gàjì tòní ni sẹ́mbẹ̀rẹ̀ ayé pa àwọn bàbá ó ti wá kánù eléyìí ń tẹ́gbó tiẹ̀ 8 something eléyìí ń ta tiẹ̀ 9 something nílùú tí àwọn bàbá wà tó fi ń bẹ lẹ́nu wọn sófin sísẹ́ wọn lẹ́nu àwa aláṣẹ báyìí àwọn òfin tẹ́ ẹ ṣe tó ṣe pé kò mọ́mọ́ yín àwọn aráàlú ló mú ọlọ́wọ́ bí gbogbo ẹ̀yin ìjọba ẹ pàṣẹ kò ní í mú yín àwọn aráàlú ní ọmọ ọmọ gbogbo àpàṣẹ Nàìjíríà ọlọ́wọ́ bí bàbá dìgbò fún yín ẹ bẹ́ẹ̀ wọnú lé kánkán yín. Okay, yes. Máa ṣe bọ́ọ̀hù. Ojú òsì tì yín ẹ̀yin ìjọba Nàìjíríà. Wọ́n wá ní àwọn anáwùsì kan tí wọ́n kọ́kọ́ ṣe fún wa. Níjọ wọn bá kó tó náà wọn lọ yin ẹ̀yin náà kí ọ̀nà wọn jọ da fún wa. Ṣáàmọ̀ ní wa yìí. Sínétọ̀ wa yìí. Ọ̀nàdébù wa yìí. Iná wọn kọ̀ọ̀kan máa tà lọ́bẹ̀. Nígbà bá yá lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n máa kú. Nígbà bá yá kankan ò ní tàn. Ọlọ́run ló sì mọ iye owó tí wọ́n sílò tí wọ́n fi sẹ́nu nábì mẹ́rin látà sí títì. Ṣé ìjọba nìyí àbí jẹ́ tiẹ̀ ń jẹ́ tèmi ìjọba Nàìjíríà ní ìjọba jẹ́ tiẹ̀ kí n jẹ́ tèmi. Ẹ lọ Saudi Arabia ní ọ̀tẹ̀ sí ń lọ kí lè rí tọ́kàn yín bọ̀ ìjọba náà ní wọ́n
àwọn òsì gba káàbà kan sọ̀rọ̀ kọ́ sọ̀sọ́ kú sọ. Ṣùrẹ́ìmù ìmáàmù Mákà ni òun àti Sùdẹ́sì làgbà ìmáàmù. Ṣùrẹ́ìmù ṣe wútùbà lórí mímbàrí ni wútùbà rẹ̀ wá bá ọba wí. Wọ́n sì ní ó dákẹ́ ọ̀gbọ̀nọ̀ sọ kankan wá láyé. A máa fún ọ lówó oṣù rẹ̀ owó oṣù rẹ̀ gbogbo bẹ́nẹ́fìtì ọ̀ ẹ̀kọ́ gbà á máa fún ọ. Ọ̀gbọ̀nọ̀ sọ kálímọ̀ kan mọ́. Ṣùrẹ́ìmù gbẹ láyé àwọn mí rògbò ti kú ni wọ́n dá alákẹ́yìn. Èyí táwọn ń sọ̀rọ̀ yìí gbé bàbá ọba kìnnà ẹni bẹ́ẹ̀ ọba àlú àjẹjì bẹ́ẹ̀lú ọba wọn ni ẹ̀yà àjẹ ẹ̀ lọ́ba mi. Man yahlifu billahi. Àwọn ọba wa náà wá gbọ́n wọ́n jọba dé àwọn náà yà jẹ ìyálóde. Ìyálóde tí wọ́n jẹ wọn èé ṣe pé ìyálóde kan nítorí ètò olúbọ àjẹ́ lòun ni ọmọ ṣàyẹ òun ẹ pa láàfin ni bọ́ ọba tí ń bọ̀ bàgẹ̀bàgẹ̀ yóò pé padà dé lára yín. Àwọn akáyèsí wọ́n rí pé mo ká skóòpù àwọn. Man yahlifu billahi. Ẹ lọ́gbọ̀n wọlé wọlé àbí ẹ̀rí Allahu Akbar. Allahu Akbar. Ẹ pe Ọlọ́run gidigidi. Allahu Akbar. Ẹ pe ẹlẹ́ẹ̀kẹta tó jù yín lọ. Allahu Akbar. Bàbá ọlọ́kọ Ọlọ́run tá a rọ́ sí láti dákọ̀ ọ́nù yìí. Nítòkù tẹ́lù láyé òkú yìí tẹ̀ sí ló rẹ̀. Amina. Abẹ́rẹ́ wọ́n farabalẹ̀ lẹ́wọ̀n. Ọba kẹrin mo tún rí báwọn gbèsè yín báyìí. Ó jókòó ó ní tí Buhari bá ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ wá pè mí kí n jáde. Ó sì jáde lóòótọ́. Àgbàmọ̀ parí àdúrà kó tó nílẹ̀. Ẹ̀yin ìlú Gànà. Ẹ jẹ́ kí n fi mọ báyìí. Man yahlifu billahi. Ẹni yóò tó bá búra pẹ̀lú Ọlọ́run. Bigayri haqqin. Bigayri haqqin má jẹ́ haqqin kọfà. Bigayri haqqin. Ọ̀yá ìyàfọ́ ọlọ́jẹ̀. Lórí àwọn tí tó ń tún yàn án sí. Kéwọ́n náà dójú ẹ̀ léṣe. Ẹlòmí ọ̀rọ̀ náà lọ àmọ́ fẹ́ gbára ẹnìkan ọ̀rọ̀ náà lọ. Lẹ́yìn kúrò èmi yìí, ọkàn mi rẹ̀ ṣẹ̀ṣẹ̀ mi. Èmi náà wọ̀ nǹkan mi bó ti wú mi, nǹkan rẹ̀ rìn mi. Torí pé bí tẹ̀mí dé ìwé ìdébẹ̀, o sì ní débẹ̀ láyéláyé. Wáyé pé tí wọ́n fẹ́ fi kíkú tiẹ̀ ṣe mi, o ní débẹ̀. Ọlọ́run adúpẹ́ ni, ó dá kéèyàn sin àfáà rẹ̀ dáadáa. Èyí ń jèrè àfáà mi fá. N bá mọ̀ ní bá tún ṣe jù báyìí lọ. Kò síjọ́ kan tí ń fi dògbólẹ̀ lọ níbàyìí. Ní ìlọ̀ọ̀lù kan ní sùn padà ní. Ètò lọ́wọ́ àṣẹ alẹ́ tí tó búlọ́ọ̀kù kalẹ̀. Ẹ̀sìn àwọn àfáà yín dáadáa o, ẹ̀yọ́ mọ̀ kí ó tẹ̀ bá gbẹ́ bí ẹjọ́. Inú kan kankan ni ẹ fi sin àfáà yín. Owó àfáà mi ọwọ́ mi ní wà, ó wà sí àgbáyé. Ọwọ́ mi ní wà. Gbogbo tá a bá pa lóde ọwọ́ mi ní wà. Yìí ṣe ń délé. Gbogbo àwọn àgbààgbà àfáà wa bá ti gbà yọ̀dá tán, èmi ò ní àfáà fún wọn. Ìbàdàn tá a lọ, mo ti kọ́ kalẹ̀ láti àwọn kan lọ, wọ́n jẹ́ 380. Ìjẹ̀bú-Òde ń bọ̀ yìí mo ti kọ́ kalẹ̀ ó jẹ́ 1.7 gbogbo ẹni mo ti di sí àyè bára kan lọ́wọ́ fún mi má pẹ̀lú ọ̀la tọ́lá ń lọ kẹ̀ní èmi ń lọ nù àwọn tí wọ́n tà ń kó lọ́wọ́ yìí ẹ bá ní ẹgbẹ́ ẹ máa lọ ẹ sì bí wọ́n ti lọ ọ̀kan wà jáde náà ẹni ká máa lọ. Wal khamisu. Ẹyọ bàgẹ́ ẹ sáàfù àwọn àfáà yín ẹ finú kan kankan sáàfù wọn ni wọ́n wá gbé wá wá sí lónìí làwọn ń gba 500,000 pé kí n tó wáyé fún mi ní 500,000 wọ́n sì san wọ́n san alibarika àwọn àfáà mi máa ń lọ mo ti fẹ́ kọ́ lóun ṣe yóò sì ṣe ọ bẹ́ẹ̀ èmi náà sì fọwọ́ ẹ̀ bọ́jú èmi tó wá yàtọ̀ nínú ọmọ bí ó púpọ̀ ọ̀gá méjì ni mo sì bàbá wa lájí àgbà ìyá náà sí àfa àwọn wà sí àgbáyé tí ń gbọ́dọ̀ ẹ̀ ìyá náà sí ó lé lémi kọ́ ọba mi dọ́pọ̀ òkè ní tèmi ẹyọ kan tiẹ̀ gbogbo ọmọ kéwú àlùbáríkà ọ̀kan láyé bá a fa wa ti dé bóyá àlùbáríkà ń bẹ lára ẹ̀ wọ ọmọ kéwú tó o bá sìn dáadáa pẹ̀lú olùkọ́ kankan
kọ́dà kò wọ́n yẹ àwọn afẹ́ yẹn ṣàdúrà lọ títì ẹ̀ ní bàbá ṣàdúrà fún yà ni ọlọ́run ọkọ yà kálù bàrí kan ọkàn afá ṣàdúrà tán ẹ ṣe dáadáa o bẹ́ẹ̀ náà ni wọ́n yàwó lọ́dọ̀ ọkọ rẹ gbogbo ntọ́ bá dàpọ̀ yóò lórí ọmọ rí ni yóò lórí ọmọ rí ni yẹ̀bá yìí gbogbo ntọ́ bá ṣe lọ́dọ̀ ọkọ rẹ sun ọmọ tó fẹ́ sùn pẹ̀lú kọ́lọ́njọ́ ọmọ náà jẹ́ èèyàn kọ́ láàrin ọmọ dàrú kọ́dà bínú rí odò ń bá àwọn ọmọ ẹ bọ̀dá dé jẹ́nu rí odò máa rẹ́rìn ẹ̀rín kíkan ẹ ṣeun mo ti wà kébìnrin náà lọ́rùn kàn ní bínú rí òsì àmọ́ ohun tó fẹ́ sùn lè dúndùn ní òfin sùn torí kọ́ ọmọ tí ó ti ìyàwó olóyè torí kọ́ ọmọ tó fẹ́ bíìnì kó lè jẹ tó fẹ́ kó jẹ à sì wo ọkọ níní àwa méjèèjì ọkùnrin àti obìnrin ọjà inú agolo ni wá ọlọ́run nìkan ló mọ tí ń bẹ bẹ́ẹ̀ a máa mánéjì ara wa ni bàbá àtọmọ a mánéjì ara wa ni ọkọ àtaya a mánéjì ara wa ni ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ a mánéjì ara wa ni òtẹ́kù òrékù a mánéjì ara wa ni bá a ti wá lọ ayé nìyẹn ọlọ́run ọba ni a mánéjì wa ni bí ọba mánéjì wa yóò ti kó wa kó lẹ̀ àwọn kan ṣètò ìtànṣe ìjọ ànábì lùtù kí ni wọ́n ṣe ọkùnrin bọ́kùnrin sùn ni ẹ wòye bí wọ́n ti ń bọ́kùnrin sùn láyé lónìí tí kankan ò ṣe ni ọlọ́run sálọ ó dúró dè wá débi pé oníjọ́ tí mo láyé ọ̀ parí odìjọ́ náà kó tó parí. ẹ ṣe dáadáa ẹ jẹ́ agbára ramadana yìí bí bàtà mi gbà mí mọ́ ramadana di last one òun lẹ́nu mi gbà lọ́wọ́ yìí ó lè jẹ́ mi tí ń sọ̀rọ̀ yìí ó lè jẹ́ wọ́n tó ń gbọ́ mi ẹ jẹ́ àgbà dáadáa bí ipa àti màpá ní gbà mí mọ́ fojú gbà fetí gbà fẹnu gbà fọkàn gbà fọwọ́ gbà fẹsẹ̀ gbà àwọn ẹ̀sìn yìí lọ́wọ́ ó béèrè kò béèrè pélébé ló lọ kọ́ ibi ò ti rówó ló sì rò irú ọkọ̀ wo ló ń gàn Mercedes 500 kò béèrè ibi ò ti rówó rà ọlọ́wọ́ béèrè ẹ wá jẹ́ àtàyè yanjú ẹ̀ ká padà sọ́dọ̀ ọlọ́run kọ́sàánú èmi àti ẹ̀ afọlọ́jẹ. Al-khamisu man yu'zil muslimina wal jirana. tí ò ní ranu ọlọ́run tí ò ní pàdé ọlọ́run pẹ̀lú dáadáa ẹlẹ́karùn-ún ẹ ti ń ṣe mùsùlùmí ẹgbẹ́ ń ṣe ń sùtà alábàágbé rẹ̀ tí wọ́n jọ ń gbé tí wọ́n jọ kọ́lé sí síríìtì kan náà ó sì ń ṣe jàǹbá ò lè ráàlú ọlọ́run àwọn ọmọ rẹ̀ ò ní rí. illa man taba minhu. afáwàgbà àfẹnutọ́ba ẹwà ní Muhammad ó ní ẹ̀yin sàábà o àfẹnutọ́ba túbá ní wọn pé ha òun ọmọ bíbá yìí ni ọlọ́run fèrè jèmí ètò sẹ́nìkan ṣètà má wọn bá tẹnìkan jẹ́ má wọn dá tẹnìkan rú má kò sí dókítà mi ọlọ́run sá fèrè jèmí èyí tó ti sẹ́yìn ọlọ́run bó ṣe tá àti fèrè jèmí ẹ wọ́n bá dáadáa ó ní ká túbá tóun lè gbà ẹ túbá gbogbo ẹ̀yẹ ológun tọ́lọ̀ ń bọ̀ ológun ṣíṣe ogun arọ́bì ogun kìnnìkan gbogbo ẹ̀tẹ́ máa ń ṣe ẹ̀dàkùn ẹ̀sùn ogun rí àwọn yẹn ọ̀rá rí bẹ́ẹ̀ lọ́sí láyé má báyìí kó òun kàlẹ́ ń ṣe tọ́rẹ́ yìí náà ará rí ga láyé èló lẹ́ní àìrólógún tọ́dà bíi Dangote níṣẹ́ bí ẹ ti ń sóògùn òsì ọ̀hún bí gbogbo ogi lẹ́gbà ẹ gbà sọ lára gbogbo ogi ẹ pàkó ogi tán ẹ pa gbogbo àwọn ọmọ olórin wò pé gbogbo ogi ti ń tà wọ́n tún ní kò séwé kò sékò mo lórí yín lọ́dà àrùn ẹ̀ wọ́n gbó lónìí. illa man taba minhu. àfẹni tó bá tún bá. wa amila amalan salihan. ó tún bá tán ikú wá ṣiṣẹ́ dáadáa ìrì dáadáa ìwà dáadáa ọ̀rọ̀ dáadáa níyẹn rẹ̀ ọ̀ fi tì lẹ́yìn. gbogbo alájọ kò yìí kò sódù ẹ̀ tó lè fọwọ́ sọ̀yà pé ẹni ọlọ́run ni mí kò sí olú ẹ̀yà ọlọ́run ní ọyọ àwa àti ẹ̀gbọ́n báyà làáfi gbé gbogbo wa bàbá ṣàdúrà ẹja máa ṣáájú ẹnìkan bẹ tẹ́ kàkú báyà sọ àǹkárá lọ́wọ́lọ́wọ́ kọ́dọ̀ owó ti parí tán lára àǹkárá bóyá ni ọlọ́run á mi tiẹ̀ ọlọ́run retí ẹ̀
wọ́n fi lè já kírun jàmọ́ kẹsẹ̀ wọ́n kan ara wa dáadáa ẹnìkan mọ̀ bẹ́ẹ̀ láàrin wọn lọ́wọ́ wo tiẹ̀ mọ́ wa láà àtúbọ̀sẹ̀lú lérí ìrún nísìn APC ọ̀fẹ́ tó di PDP kọ́lá wọn ti sìkà mọ̀tọ́lá. Allahu Akbar Allahu Akbar ayọ̀lọ́lá 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 mọ̀mọ́lá rasulullah ayọ̀lọ́lọ́jì ayọ̀lọ́lọ́jì alqamani salam Allahu Akbar Allahu Akbar la ilaha illallah. Táàbù alùpùpù àṣẹ APC ò tí mà gbé PDP lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọ̀rọ̀ Allahu Akbar kàrẹ́ náà ni Allahu Akbar. Assalamu alaikum. Àwọn àlọ́ tó ṣe gbé òfin yìí lọ. Illa man taaba. Àtúbọ̀sẹ̀lú orí sáfù. Ẹ̀yọ́ bá wà ní òṣèlú tó bọ̀, wọ́n tún dìbò. Ẹ má jẹ́ wọn pa yín. Àwọn tí wọ́n pa ń yín ti lọ nìyẹn, tí wọ́n bá wọn nìyẹn, àwọn òbí wọn fọ bẹ́ẹ̀ jóná nìyẹn. Akada ó sì lè yín lọ́wọ́ tí wọ́n náà wá wọnú kó lọ wọ́n lọ gbé kí ní pàrọ̀ kankan lọ́rùn. Àwọn adégbòrò ọ̀fẹ́ tẹ̀sí ẹ̀wọ̀n kọ̀mọ̀pẹ́ bú wọ́n gbélé wọn lọ́wọ́ bí wọ́n ti ń kàbí lẹ́yìn sí àmà. Ṣáwò àwọn sọ akéṣi dé igi nìkan ló kún ta. Illa man taba minhum. Abẹ́ni ẹ̀rọ túbọ̀ nù wọn. Wa amila amalan salihan.